gbogbo ẹni tó bá ní ìran ògo ìran ọ̀la ó gbọ́dọ̀ ní ìrírí àná. ìbà rẹ lèmi ó ṣe, ìbà rẹ lèmi ó ṣe, ẹni tó gbógo fún ọ̀lẹ, ìbà rẹ lèmi ó ṣe. Orúkọ mi ni ajínrere obìnrin Rachel Olúwabùkọ́lá mi Akíndé tí gbogbo èèyàn mọ̀ sí Ìṣẹ̀wẹ̀lẹ̀ Jésù. Èmi ò gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá púpọ̀. Ẹni tó bá dẹ̀ ń gbọ́ orin mi á rí i pé nínú ẹ̀ iṣẹ́ pẹ́ ní gbọ́ òyìnbó kó má dàbí pé àbí ò kàwé rárá. Ẹ lè gbọ́ títí mẹ́gbọ́ Yorùbá yẹn. Yorùbá ló làṣà, Yorùbá ló ní èdè, Yorùbá ló ní ẹ̀kọ́. Ọkọ tí àwọn àṣà wa kọ́ wa gan ó ju nǹkan tí ìwé olóyìnbó kọ́ wa lọ. Àṣà Yorùbá kọ́ wa láti ní ìwà ọmọlúwàbí. Àṣà Yorùbá kọ́ wa bí a ti ń wọṣọ. Àṣà Yorùbá kọ́ wa bí a ti ń bọ̀wọ̀ fún àwọn aṣáájú. Àṣà Yorùbá kọ́ wa irú ipò tó yẹ ká fi Ọlọ́run gan sí láyé wa. So kò sí nǹkan kan tí ẹnì kankan fẹ́ ṣe tó lè yọ owó àṣà àti ìṣe sẹ́yìn. Yorùbá ló ní ẹwà èdè, àwa la ní èdè tó jẹ́ pé tí ẹ bá bọ́ sọ́dọ̀ àwọn tó mọ̀ sọ orí yẹn máa wú pé ẹjọ́ ọmọ Yorùbá. Ó máa ń jẹ́ nǹkan tó máa ń tì mí lójú gbà mí ìgbà tí márùn-ún tó kọlà sẹ́ẹ̀kẹ́ tó fẹ́ sọ̀rọ̀ láwùjọ tó wá sọ pé ẹjọ́ ẹ̀ ní bínú Yorùbá àwọn ọ̀dọ́mọrán kan gbà ń láàyè láti sòyìnbó. Ojú àdè máa tì mí pé láyé inú ayé kan ṣoṣo ìpẹ́lú ìlà tó wà lẹ́ẹ̀kẹ́ yìí ẹ̀dẹ̀ sọ Yorùbá tì ń bí. Ó jẹ́ nǹkan tó kò dáa tó ó fún ojú lábùkù, ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín o, gbogbo ẹnu ni mo fi ń sọ. Yorùbá ló ní àṣà, kò sí àṣà tó dáa tó àṣà Yorùbá láéláé kò sí. Yorùbá ti sọ pé ilé la ti kọ́ ẹ̀ṣọ́ ròde. Ilé ni nǹkan ti wọ́ wá tí àwùjọ fi bàjẹ́ lénìí. Tí ẹ̀yin bá mójútó tọ̀dọ̀ yín, tí mo mójútó tọ̀dọ̀ mi, tí wọ́n ràn wá lọ́wọ́ nílé ìwé tó ń lọ, kò ní sí nǹkan tó ń jẹ́ pé bóyá àṣà pamọ́. Àwọn ọmọ tèmi náà bí ń lọ sùkúl, bọ́ ojú ò gbọ́dọ̀ kan wọn láàárọ̀ láti má forúkọ wọn méjèèjì kúnlẹ̀ pé dáàdì ẹ káàárọ̀ sà, mọ́mì ẹ káàárọ̀, adẹ́ẹ̀kì wọn àbíkẹ́ àníkẹ́ ilẹ̀ òní ò dáa fún ẹ. Ìyẹn ò sọ pé kó má lè sòyìnbó, bẹ́ẹ̀ jẹ́ kó mọ̀ pé ibi la bí wọn sí, ilẹ̀ yìí ni tiwọn nìyí. Good morning, I want to say kìnìkan, I want to do this. Àṣà aláṣà ni o, ayálò ni. So tí wá yín ti wá, àwọn iléèwé kan náà wà tó jẹ́ pé wọn ò gba àwọn ọmọ láyè láti sọ èdè abínibí wọn. Ó jẹ́ nǹkan tó burú, kò dáa tó. Dó àwọn iléèwé kan ti ń ṣe débi pé ọjọ́ Friday, ọjọ́ Ẹtì, Yorùbá ni wọ́n máa ń sọ láti àárọ̀ ṣúlẹ̀ ọjọ́ náà níléèwé wọn. Ara àwọn kan tó ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ara àwọn kan tó jẹ́ pé wọn ti ẹ̀fẹ̀ gbọ́ rárá. Ilẹ̀ Yorùbá yìí sì la bí wọn sí, ilẹ̀ Yorùbá ilẹ̀ dá léèwé yìí sí. Ó jẹ́ nǹkan tó tìyàn lójú. Ṣùgbọ́n ilé láti kẹ́ṣọ́ rẹ̀ débi Yorùbá ti wí, ilé ni ká ti bẹ̀rẹ̀. Nígbà tó bí tó jẹ́ Yorùbá máa ń sọ fún ọmọ ẹ̀ pé I don't want to hear any vernacular. Kí ni vernacular? Ẹ̀jẹ̀ tèmi ní vernacular. Rárá o. Tẹ bá rí mi bóyá mo lọ kọrin mo lọ ṣe nǹkan kí n tó sọ pé kí n tó bẹ̀rẹ̀ fún ìfìntì má ti sọ èdè ìlú mi dáadáa. Wọ́n tó bá gbọ́ wà gba interpreter ni. Ara àwọn footballers tó jẹ́ pé wọn ò bóyìnbó tó bá béèrè lọ́wọ́ wọn èdè olú wọn wá fi sọ òyìnbó mi àdúrà máa sọ fún wọn ni ojú òtí wọn láti sọ pé tójú máa tì mí láti sọ èdè. Fún iṣẹ́ tèmi o tí mo yàn láàyò tí Ọlọ́run pè mí sí, àṣà àti ìṣe Yorùbá ó bu ọlá àti iyì kún sí fún mi. Torí àwọn bàbá wa wọ̀nyí tí wọ́n wà ní àwọn ìgbèríko àwọn ìlú tí kò tí ì lajú tó gbogbo ibi tẹ́ wà yìí kíní kan tí wọ́n sì fẹ́ gbọ́ ìyìn rere, ihun tí wọ́n gbọ́ la gbọ́dọ̀ fi ṣàlàyé fún wọn. Tí tó fà á nìyẹn wọ́n ti kọ́ dùgbọ́n àti ṣẹ̀kẹ̀rẹ̀ rẹ̀. Wá gba Jésù yìí oníwọ̀ ò gbà o, wọ́n ní o wá gba Jésù yìí oníwọ̀ ò fẹ́, ò kárí bọ́ọ̀nù olọ́lọ́run ò bímọ, òjò ẹ̀sìn rẹ̀ ti ṣú kò ní pẹ́ tí yóò rọ̀ o, ó jẹ́ gba Jésù kó bọ́ lọ́wọ́ ikú. Kò tẹ́ tó fẹ́ sọ mí pé bàbá ló kọ àbí ìyá ló kò lè sọ mí pé nǹkan tí mo sọ yóò yé àwọn kò sọ náà ń bò mí ìwà àfikẹ́ tẹ̀lé Jésù.
èdè tí wọ́n gbọ́ ni mo fi ṣe nígbà tí máa lọ sí gbèríko pé àmọ́ lọ ẹgbẹ́ dàtúbà mo lọ máa ń pẹ́ ẹ lọ lè dìsàn gentleman àwọn ọ̀rọ̀ sẹ́kì ọ̀rọ̀ fọ́ lẹ́wọ̀n pé gbára mi bá yá ìmọ̀ sọ dáhùn bá gbọ́. So èdè àti àṣà Yorùbá bùkún iṣẹ́ ìránṣẹ́ mi gan-an mo lè sọ fún wákàtí láìṣe so and what ni mo lè sọ ìyẹn ò lè sọ pé kẹgbẹ́ mi ṣe high speak má mọ̀ táwọn ẹ̀ mo fẹ́ kó mọ̀ pé ibi tá ti bí mi ni mo ṣe. Kò lè má sí torí nǹkan tó bá ti máa ní ọ̀la ó gbọ́dọ̀ ní ìdojúkọ ògo tí ò bá ní ìrírí ogun ó ṣeé ṣe kó má pẹ́ sáwọn ìpèníjà àti àwọn ìdojúkọ yìí ó ń sọ wá dálágbára sí i tó tá bá ti pàdé wọn lọ́nà ẹnìkan ṣọtá lọ kébà náà ní ẹlẹ́dàá pé ọlọ́run nǹkan báyìí yọjú mi ò fẹ́ àbí ọlọ́run nǹkan báyìí ń wù mí ẹ ṣe fún mi so àwọn ìpèníjà yẹn mi ò rí bí ìpèníjà mo rí bí ara ìgbé ayé téèyàn gbúdọ̀ gbé kó lè mú ìrìn àjò àti àyànmọ́ ìṣẹ́ so mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti borí àwọn àkókò náà títí di òní ọlọ́run sì ń jẹ́ ọlọ́run fún mi. Kí wúrà tó dán ó gbọ́dọ̀ la iná kọjá gbogbo crude oil tó bá fẹ́ di petrol tó fẹ́ yọ kerosene bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ gba ibi tá a ti ń fọ epo kọjá. Nǹkan tí mò ń sọ ni pé gbogbo ẹni tó bá ní ìran ògo ìran ọ̀la ó gbọ́dọ̀ ní ìrírí àná torí ìrírí àná rẹ̀ yóò ṣe ìgbésẹ̀ àti ìlànà láti lo ọ̀la rẹ̀ dáradára torí ẹni tẹ́bi ò bá parí ó lè má mọ iyì ayọ̀ ẹni tí ò rìn òwò rí ó lè má mọ iyì aṣọ so àwọn nǹkan tó jú ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí fún ẹ̀yin tẹ́ ẹ nípè tó dá yín lójú pé ọlọ́run ló pè é ó fi múra yín sílẹ̀ fún ọ̀la tó bá lébi ń pa ilé mi ibi pa mí rí tó bá ní kò sàṣọ lára ẹ lónìí èmi náà rìn bẹ́ẹ̀ rí tó bá láwọn èèyàn ò gba nǹkan tó gbé dání wọn kọ́kọ́ gbà ẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni òyìnbó lẹ́nu ẹ ti ẹ̀ fi sọ fún mi gbà ẹ́ ní we don't listen to such around nonsense bó ṣe pè fún mi lọ́dẹ̀ mo mọ̀ túmọ̀ nonsense ṣùgbọ́n èmi ò mọ̀ túmọ̀ around tó wà lórí ẹ̀ mo wá délé wọn lọ jókòó pé kí láràǹtì ilé ìjẹ́ o pé àjẹ́ pé nonsense yìí ó lówúra nonsense tó ní kìíní wọ́n tẹ́ni ẹ pé nonsense lọ́jọ́ yẹn torí pé mi ò fetí sọ́dọ̀ ẹ̀ ariwo ọjà ni mo kà á sí mi ìfetí sí mo kọjú mẹ́rin tó rán mi iṣẹ́ n tó pè nonsense ìjọ yẹn ó di ògo tí gbogbo ayé ń tanná wò lẹ́nu so tí mò ń sọ fún yín nìyí ó tẹ́ gbé dání bí iṣẹ́ yìí ó tẹ́ gbé dání bí okòwò ó tẹ́ gbé dání bí ìpè yìí ẹ dì mú ṣiṣẹ́ ẹ fara rọ ohun tó bá wà lójú ọ̀nà torí ibi tẹ́ ń lọ jìn ṣùgbọ́n tó bá mọ̀ pé ikùn ló pé òun àbí ẹwù ni àbí tó ní bọ́ọ̀rẹ́ mi kọrin èmi náà fẹ́ kọrin ó tètè dá ní ìsìnkú tètè padà kó wá nǹkan míì ṣe. ìjọ méjìlá kan bá ọdún méjìlá báyìí ní ọdún tó kọjá ni mo ṣe àyájọ́ ogún ọdún kí ṣe ogún ọdún tí mo bẹ̀rẹ̀ ogún ọdún tí mo hàn dé pé ta ní jẹ́ Bùkọ́lá Akíadé ta ní Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù ó pé ogún ọdún bí olóyìnbó bá máa sọ wá ní officially. olórin kankan nírọ̀rùn àti ilé ìyá àti ilé bàbá ṣùgbọ́n mo fẹ́ràn orin láti kékeré mi ò mọ̀ kan lórin ẹ̀sìn mi ò mọ̀ kan lórin ìgbafẹ́ tọ́wọ́jà ti pè lórin mo mọ̀ so ìgbà yẹn lẹ́rú tí ń bá bàbá mi wọn ló máa sọ pé ṣé ọmọ yóò lè alájò tàbá tí ò gbọ́dọ̀ gbọ́ kánkán kó ló dé pé àsọtẹ́lẹ̀ dẹ̀ wà pé màmá mi á bí ìránṣẹ́ Ọlọ́run kan bọ̀ gbogbo wọn fojú sí bóyá wòlíì kan tó máa wà sí kékeré and bọ́ọ̀lù ṣe mò ń wàásù náà ni mò ń bá àwọn èèyàn sọ̀rọ̀ náà ni torí nínú àwọn ọ̀rọ̀ orin yẹn níbi tá a ti ń sọ pé ibi tá a wà ibi ṣe ibi tá a gbé títí à ń lọ síbi kan àwọn tó bá lè ṣe báyìí ló máa débẹ̀ ní tí wàásù sọ náà fún wa nìyẹn torí náà kò sọ lórin ìròyìn ó wu Ọlọ́run ó fi mí dára. Jésù lórísun agbára mi Jésù lórísun agbára mi òun lórísun ayọ̀ mi Jésù lórísun ayọ̀ mi mo lọ́nà mìíràn òun lórísun agbára mi kò sọ́nà mìíràn òun ni o Jésù ni òun ni inú rẹ̀ ni ayọ̀ mi ti ń sun wá ohun tó tí má ti rántí bó ṣe gbà mí bó ṣe mú mi nínú gọ́tà tó fọ̀ mí lára nù tó gbé mi mọ́ra tí ò ta mí lù báwọn yòókù jọ pé ilé ò lè wúlò ẹ̀jù bì kan bí tó ń jù mí sí tó lọ mú mi ń bẹ̀ tó dẹ̀ tún mi ṣe máa rántí pé àṣẹ nìkan fẹ́ràn mi tèmi ò mọ̀ má ti rántí ayọ̀ yẹn máa ń pọ̀.
bẹ̀ yín gbogbo ẹ̀yin tí ẹ rò pé bóyá ó ti tán àbí kò sọ́nà àbáyọ rárá ẹ̀gbọ́n kan tí yóò bá sọ wọ́n ní bá òkú ìṣe ò tán ẹni tí ò sì kú ló ní igbá òkè ọ̀run ó ló ní ti sàlẹ̀ igan bọ̀ tí èèyàn bá ti kú ìrònú ẹ̀ pin ẹ farada tẹ̀ ń là kọjá ẹ̀ lọ́wọ́ torí ẹni ọ̀la tó dáa ń bọ̀ kìkì àwọn tó bá dúró nìkan ló máa jádùn Ọlọ́run ẹ dúró ẹ máa gbàdúrà ẹ gbàgbọ́ ẹ má torí ẹ tọwọ́ bọ̀ nǹkan kan kò sí nǹkan tẹ tọwọ́ bọ̀ níbi tí ò lẹ́yìn ni ó máa lẹ́yìn ṣáá ni ṣùgbọ́n tẹ bá dúró nínú Ọlọ́run ebi tó ń pa yín lẹ́yìn nìkan ló máa pa yín kú ó pa mí rí kò pa mí kú so kò lè pa yín kú ẹ fọkàn yín balẹ̀ ẹ súnmọ́ Ọlọ́run sí àsìkò tó yẹ kẹ́ ẹ wá ojú ẹ̀ gangan rèé ẹ ti ara yín bọ̀ lọ́rùn ẹni tó da yín ni ó mọ̀ yín nínú síta àná yín wà lọ́wọ́ ẹ̀ ọlá yín ọwọ́ ẹ̀ ló wà ẹ máa bẹ́ẹ̀ mú ìgbà àti àkókò ìkúrò fún mi ní ìgbà tó dáa yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè wípé ọwọ́ Ọlọ́run kò kú láti gba ni etí rẹ̀ kò sì di láti gbọ́ tó ẹ̀ṣẹ̀ nìkan ló yà wá sọ́tọ̀ tẹ́ ẹ̀ bá ti tọwọ́ yín bẹ̀ṣẹ̀ olórí ọ̀fẹ́ àti aláàánú ni ó ṣàlùyẹ. Tèmítọ́pẹ́ ni àkọlé owó ìrìn àjò yẹn láti 20 ọdún ó lé mo rí pé ọpẹ́ náà ló yọrí sí torí pé ń jọ Ọlọ́run wá Jehovah àgbé ọ̀gá torí pé ń jọ Ọlọ́run wá Jehovah àgbé ọ̀gá ó tẹ́lẹ̀ sórí omi ò dẹ̀gbà yé lọ torí pé ń jọ Ọlọ́run wá Jehovah àgbé ọ̀gá ọ̀run dúró òpó gbẹ dúró torí pé ń jọ Ọlọ́run ni. Lórúkọ Olúwa ni mo gbàdúrà iléeṣẹ́ Àṣàwà tẹlifíṣàn ẹni tó rán yín wá sáyé á mú májẹ̀mú ẹ̀ṣẹ̀ lórí yín gbogbo ẹ̀yin òṣèré tẹ́ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ṣe ń bọ̀ ẹ̀yin farapa ààbò Ọlọ́run yóò dájú lórí yín Ọlọ́run yóò wá sọ iṣẹ́ ìdí ńlá lọ́wọ́ yín á gbé àwọn ìrànlọ́wọ́ tẹ́ ẹ̀ fọkàn sí dìde orúkọ iléeṣẹ́ yìí á dẹ̀ dì káàkiri àgbáyé bó ṣe ń ga sókè ayé tí náà ní wálẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run